ẹ̀yin ọmọ Ṣakí Àníkẹ́ mú Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta wá sábẹ́òkúta. Alhamdulillah, mo rí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam, mo rí ànábì wa Muhammadu mọ́júmọ́ yìí. ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo àgbáńlá ayé ẹ ṣoore f'Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta. ẹ má jẹ́ kó gbé wèrè yìí, ẹ má jẹ́ kó gbé wọ sàárè. Gbogbo ayé pátápátá, gbogbo ẹ̀dá tí bẹ́nu ayé kọ́kọ́tá, kò sẹ́ni tó mọ́tò èmi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta níwájú Ọlọ́run. ọba àlù Ṣakí Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ti fẹ́ sọ yín lẹ́nu. Ànábì wa sọ fún mi pé kí n gba ẹrù yìí, ẹrù tó wá gbélé mi lọ́wọ́ òun. Ó ní àrísìkí, ọlá, ìfọ̀kànbalẹ̀ bó sì ń gbáyé, gbogbo ẹ̀ pátá ló wà ńbẹ̀ o. àwọn kan tẹ̀ sọ pé bóyá ọlọ́dẹ orí ni gbogbo àwọn tó wà Ṣakí. mo ní rárá o, àwọn tó wà Ṣakí wọ́n ṣe ọlọ́dẹ orí o. Kódà kò sẹ́ni tí ìgbáyà rẹ̀ mọ́ tó èmi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta níwájú Ọlọ́run. Ànábì jẹ́ kó yé mi bẹ́ẹ̀, èmi náà mọ̀ bẹ́ẹ̀, sallallahu alayhi wa sallam. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn, ibẹ̀ gangan náà ni ẹ já sí. A rọ̀ yín ní ọ̀pọ̀lọpọ̀ pé kí ẹ má bá wa wo àwọn fọ́nrán wa, ẹ máa subscribe fún wa, ẹ tan notification button yín sílẹ̀, ẹ sì bá wa share, ẹ bá wa comment, ẹ bá wa like. Ojú tẹ fún òwò nìfọ̀, etí tí ẹ fún gbọ́ wa kò ní di. A ní kí àwa kú oríire ni, oríire tó wọnú ilé wa yìí lágbára Ọlọ́run bá kò ní kú. ẹ̀yin mùsùlùmí, àwa kì í kú oríire ńlá ti wọlé. ẹ jẹ́ ká máa kí àwa kú oríire, ká máa ní asàlámù alaykum wàrámọ́tòláì wàbárakàtù. anakumlau a kú oríire. kí ni oríire tí àwa kì í fún? ìkan nínú yín lálàá orí ànábì Muhammad gbà mú. ànábì Muhammad tẹ́ fi ṣí ayọ̀ ránṣẹ́ sí gbogbo yín. Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ó ti lálàá, ó ti rí ànábì Muhammad gan mú kankan wá fún bíi dáyàbá ìbí súwìtì. ṣùgbọ́n nínú ìyàlẹ́nu wa ni pé ọ̀rọ̀ tó sọ, ó ní ànábì Muhammad, nígbà tí ànábì Muhammad fẹ́ mú súwìtì yẹn fóun, ànábì Muhammad kọ́kọ́ lànà pé má nírò kó bí a mo fòògùn sí o. Alhamdulillah, mo rí ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam, mo rí ànábì wa Muhammadu mọ́júmọ́ yìí. Kí ni gbà mo rí ànábì, a jọ sọ̀rọ̀, a ṣe fàájì tó pọ̀, a dì mọ́ra wa púpọ̀ gan. Ànábì fara yí mi, ó fara nù mí. Kánábì ó tó máa lọ ká tó kúrò níbi tá a wà, ànábì wa ń sọ fún mi, ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam, ẹ̀yà sí bá ń yóò ànábì sallallahu alayhi wa sallam. Ànábì wa ń sọ fún mi pé kí n gba ẹrù yìí, ẹrù tó wá gbélé mi lọ́wọ́ òun. Ó ní àrísìkí, ọlá, ìfọ̀kànbalẹ̀ bó sì ń gbáyé, gbogbo ẹ̀ pátá ló wà ńbẹ̀ o. Ó wá ń fi mí lọ́kàn balẹ̀ nínú ayé tèmi wà yìí, mi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta. Gbogbo ayé pátápátá, gbogbo ẹ̀dá tí bẹ́nu ayé kọ́kọ́tá, kò sẹ́ni tó mọ́tò èmi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta níwájú Ọlọ́run. Kódà kò sẹ́ni tí ìgbáyà rẹ̀ mọ́ tó èmi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta níwájú Ọlọ́run. Ànábì jẹ́ kó yé mi bẹ́ẹ̀, èmi náà mọ̀ bẹ́ẹ̀, sallallahu alayhi wa sallam. Ànábì wa mú tùwárí kan jáde, ó wá fi tùwárí yẹn pa mí ní gbogbo ara. Òun náà wá fi tùwárí yẹn para pé kí n lè mọ̀ pé kò sí nǹkan kan o, tùwárí tó ń fi pa mí láhùn ó nídìí. Ó wá mú òróró kan jáde, ó fi pa mí ní orí, ó fi pa mí ní ojú. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, ó wá ní gbogbo olólùfẹ́ òun láyé o, àti olólùfẹ́ mi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta o, tí wọ́n bá ti ń fọwọ́ kan mi Àlìwárà kí ọlọ́pàá mẹ́ta, wọ́n ń fọwọ́ kan òun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Torí òun ti dì mí, èmi ti di òun, èmi ti di Ọlọ́run, Ọlọ́run ti dì mí.
èmi àlewárà kí ọlọ́pàá mẹ́ta ànábì sọ fún mi pé èmi náà ti kọjá kí èèyàn sọ pé sí mo jẹ́ bí ọlọ́run ni tí mo bá ń sọ̀rọ̀ títóbi ọlọ́run. Allahu Akbar, jẹ́ ká ṣoṣo ọlọ́run. ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì wà ní ohun tó ń ṣe fún mi yìí, gbogbo ẹni tí mo bá fọwọ́ kàn láyé ọlọ́run ọba àtòun ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn làwọn ti fọwọ́ kàn ẹ̀hún. à ń pè ọ̀rọ̀ yìí ní òwe ó ní àrónú o. àlìwárà kí ọlọ́pàá mẹ́ta, ìkan nínú àfa yín ni, ìkan nínú àwọn ọmọ yín ni. ṣé kìí ṣe pé ó tún fẹ́ máa dẹ̀sùn mọ́ yín lọ́wọ́ báyìí? àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ó lálàá orí ànábì. ta ló ya fọ́tò ànábì? ta ló ya fọ́tò Jésù? ta ló ya fọ́tò gbogbo àwọn ànábì pátápátá? tó jẹ́ pé òun ló wá lálàá tó wá rí ànábì. mo jẹ́ sọ fún yín nínú fọ́nrán kan tí ó kọjá yìí pé kẹ́ ẹ lọ dáwó kẹ́ ẹ mú àlìwárà kí ọlọ́pàá mẹ́ta wá sábẹ́òkúta. àwọn kan wá bí mi léèrè nínú fọ́nrán yẹn pé kí ló ń fẹ́ mú wá ṣe lábẹ́òkúta. mo ní àrò ni, ẹ mú àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ẹ mú wá sàrò lábẹ́òkúta. tọ́ba á sọ pé àwọn olówó àrò, àwọn kan àwọn bàbá wa kan ń tọ́jú àwọn aláìsàn àwọn ọlọ́dẹ orí. ẹ mú àlìwárà kí ọlọ́pàá mẹ́ta wá síbẹ̀ nítorí pé ó títí lálàá báyìí ó ti rí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ànábì Muhammad á fi iṣẹ́ rán sí gbogbo yín. àlìwárà kí ọlọ́pàá mẹ́ta báwo lẹ ṣe fẹ́ ṣe sí báyìí? nítorí pé à ń pín ọ̀rọ̀ yìí ó ní òwe o. ọba ìlú Ṣakí, àwọn kan tẹ̀ ń sọ lábẹ́ fọ́nrán mi yẹn pé ọ̀rọ̀ ọmọ Ìlọrin tún ti dá wá sọ pé Ìlọrin kọ́ o, ọmọ Ṣakí ni o. ẹ̀yin ọmọ Ṣakí, àníkẹ́ mú àlìwárà kí ọlọ́pàá mẹ́ta wá sábẹ́òkúta. ọba ìlú Ṣakí, àlìwárà kí ọlọ́pàá mẹ́ta ti fẹ́ sọ yín lẹ́nu. àwọn kan tẹ̀ sọ pé bóyá ọlọ́dẹ orí ni gbogbo àwọn tó wà Ṣakí. mo ní rárá o, àwọn tó wà Ṣakí wọ́n ṣe ọlọ́dẹ orí o, nítorí pé àwọn èèyàn wa náà wà Ṣakí tó jẹ́ àwọn èèyàn wa tó jẹ́ àwọn àfáà gidi tó wà ní Ṣakí bẹ́ẹ̀. ṣùgbọ́n àlìwárà kí ọlọ́pàá mẹ́ta yìí ọlọ́dẹ orí ni. ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo àgbálá ayé ẹ ṣoore fàlìwárà kí ọlọ́pàá mẹ́ta. ẹ má jẹ́ kó gbé wèrè yìí, ẹ má jẹ́ kó gbé wọ sàárè. ẹ má jẹ́ kálíwárà kí ọlọ́pàá mẹ́ta, ẹ má jẹ́ kó gbọ́dọ̀ orí ìwọ sàárè. ọdẹ orí àlìwárà kí ọlọ́pàá mẹ́ta iṣẹ́ kò lè jẹ́ kó para ẹ̀ báyìí. ọdẹ orí tó ń dẹ àlìwárà kí ọlọ́pàá mẹ́ta láàmú iṣẹ́ kò lè jẹ́ kó gúnra ẹ̀ báyìí. à ń pariwo ẹ má jẹ́ kálíwárà kí ọlọ́pàá mẹ́ta para ẹ̀ o. nítorí ó ti tìrì ànábì Muhammad tó bá yálé sìn á sọ pé òun rí èṣù o, ipò èṣù ní kọ́ lọ mọ́ bẹ fóun kọ́ ṣe nǹkan kan o. Abdulrahman Bello nìyẹn nígbà tó délé ẹjọ́ ó sọ pé ṣé èṣù ni. ẹ má jẹ́ kí àlìwárà kí ọlọ́pàá mẹ́ta yìí ẹ má jẹ́ kó ti sọ pé iṣẹ́ èṣù ni o. ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo àgbálá ayé ẹ wá wo àlìwárà kí. ọdẹ orí tó ń dà àlìwárà kí láàmú yìí pọ̀ jù. ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo àgbálá ayé ṣoore fàlìwárà kí. ẹ tọ́jú ẹ jẹ́ ká tiẹ̀ gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ, nítorí pé ànábì Muhammad ti fi iṣẹ́ rán sí gbogbo ẹ̀yin mùsùlùmí káàkiri gbogbo àgbáláyé. fọ́nrán náà nìyí. gbogbo ẹni tó bá fojú rí mi láyé ọlọ́run ọba àtòun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n fojú rí láyé wọn. gbogbo ẹni tí mo bá sọ̀rọ̀ abẹ́ni tí mo ṣàdúrà fún láyé ọlọ́run ọba àtòun ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam làwọn jọ ṣàdúrà fún un. ìhun tí bá ń bà mí nínú jẹ́ a sì máa bọ́ ọlọ́run nínú jẹ́. ohun tí bá ń dùn mí nínú òun ni ìdùnnú ọlọ́run. gbogbo ohun tí máa ń bà mí nínú jẹ́ mọ́ ń bọ́ ọlọ́run nínú jẹ́ ni pé olólùfẹ́ mi, àyọ̀fẹ́ mi, ẹni bí ọkàn mi, ọlọ́pàá mẹ́ta, ìwọ inú ọkàn rẹ ni mo fi ṣe lé, igbá àyà rẹ ni mo fi ṣe bùgbé, inú rẹ ọ̀bọ̀lọ̀bà jẹ́ níṣẹ́jú kan. kí ló dé, kí ní dẹ̀mí ẹrú? ọlọ́run wọ́n mọ̀ ṣe kínní kan ni wọ́n ṣàdúrà fẹ́ nìkan ni àdúrà rẹ̀ mọ̀ tí gbà. kí ló dé, èmi ọlọ́run náà ní ń gbà àdúrà rẹ ti gbà. sàárà kan lẹ ṣe sàárà ọ̀hún báyìí ọ̀dà ọlọ́run ṣeun alihamudulilayi. ọlọ́run ó tóbi kọjá bẹ́ẹ̀, ọba ńlá ọba alágbára ni. tọ́lọ́run bá nífẹ̀ẹ́ yẹn yóò sọ̀rọ̀ ẹ̀dẹ̀ yẹn yóò wá sọ èèyàn dòun náà títóbi rẹ̀ ọlọ́run, ọba tí ò ní kú, ọba tí ò ní jẹ, ọba tí ò ní tògbé láéláé. ṣé ẹ ti gbọ́, ṣé ẹ ti wò ó? ẹ má wo àlìwárà kí ọlọ́pàá mẹ́ta, ẹ má wò níran o. ọdẹ orí ìpọ́jù o, ó ti ń dààmú ẹ̀jù o. lágbára ọlọ́run aláàtì dààmú kò ní jẹ́ tẹnìkọ̀ọ̀kan wa. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ikọ̀ tí a ti ń sọ gbòógì, tá a ti ń sọ òótọ́ ọ̀rọ̀ nìkan. ẹ má bá a wò ó, ẹ má bá a comment, ẹ má bá a share, ẹ sì má bá a like. lágbára ọlọ́run bá ojú yín ò ní fọ́.
Òkodoro Yorùbá tẹlifíṣàn ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là ń bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.